Akíndélé sọ òkò ọ̀rọ̀ sí Kúnlé Afọláyan nítorí àwọn ọ̀rọ̀ tí ó sọ níbi àfihàn nígbà àkọ́kọ́ ti fíìmù rẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní movie premiere ní fọ́nrán ìfọ̀rọ̀wérọ̀ kan tí ó sì ń káàkiri lórí ayélujára báyìí. Èyí ni ohun tí ó sọ. Wùmí Toríọlá tú àṣírí bí àwọn kan ṣe máa ń bẹ́gi dínà ọ̀nà àti jẹ àwọn òṣèré tí wọ́n sì ń gbìyànjú láti ba ti àwọn òṣèré jẹ́ nítorí ẹ̀ta inú, ìlara àti kẹ́nimánì àti owú jíjẹ lágbo òṣèré. Èyí ni ohun tí ó sọ. Ẹ farabalẹ̀ báyìí kí ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Ó ti di woro sí woro báyìí o. Fúnkẹ́ Akíndélé sọ òkò ọ̀rọ̀ sí Kúnlé Afọláyan nítorí àwọn ọ̀rọ̀ tí ó sọ níbi àfihàn àkọ́kọ́ ti fíìmù rẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní movie premiere tí ó ṣe ní àìpẹ́ yìí, tí fọ́nrán ìfọ̀rọ̀wérọ̀ kan tí ó ń káàkiri orí ayélujára báyìí. Èyí ni ohun tí ó ṣẹlẹ̀. Àwọn àgbà bọ̀ wọ́n ní kí sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tí ó mọ ọ̀rọ̀ gbọ́. Eléyìí ló dífá fún ọ̀rọ̀ tí gbajúmọ̀ òṣèré lẹ́wà tí fíìmù rẹ̀ máa ń jẹ́ àrọ̀ ọ̀tọ̀ ni Adékúnlé Afọláyan sọ níbi àfihàn fún ìgbà àkọ́kọ́ fíìmù rẹ̀ ìyẹn movie premiere rẹ̀ Aníkúlápó season 2 tí ó pè ní The Call Awakens tí ó gbé jáde ní àìpẹ́ yìí, tí ọ̀rọ̀ tí ó sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan ṣe gbòdì lára òṣèré ẹgbẹ́ rẹ̀ tí sinimá rẹ̀ máa ń tayọ dáadáa láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ ní Olúfúnkẹ́ Akíndélé tí àwọn ènìyàn mọ̀ sí Jennifer. Gbogbo ènìyàn ló mọ̀ Fúnkẹ́ Akíndélé sí ẹni tí kì í fèsì sí ohun tí ó ń lọ ní orí ayélujára, bẹ́ẹ̀ ni kì í sì dáhùn sí àwọn òkọ̀rọ̀ lórí ayélujára, tí ó sì jẹ́ wípé gèlè má wò bẹ̀ ni ó máa ń wé ní ọ̀pọ̀ ìgbà. Bẹ́ẹ̀ ni orin ìpàkọ́ ògbọ́sùtì orí ẹlẹ́gàn ló bàjẹ́ ló máa ń fi sẹ́nu tí àwọn ènìyàn bá ti ń sọ̀rọ̀ rẹ̀ lórí ayélujára. Ṣùgbọ́n èyí tí Kúnlé Afọláyan sọ wọ Fúnkẹ́ lára débi wípé níṣe ni ó gba orí ìkànnì ayélujára rẹ̀ lọ, tí ó sì sọ òkòrò gẹ́gẹ́ bí ìdáhùn tí Kúnlé Afọláyan sọ. Níbi tí ọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀ ni wípé nígbà tí Kúnlé Afọláyan sọ̀rọ̀ lórí àgbà òṣèré lẹ́wà Ibrahim Abiodun Chatta àti abúlé fíìmù rẹ̀ tí ó wà ní Ọ̀yọ́, ni ó jẹ́ kí ó di mímọ̀ wípé kò sí ìfigagbága kankan bí ó tilẹ̀ wù kí ó mọ láàrin àwọn méjèèjì, nítorí pé àwọn méjèèjì wọ́n jọ ń gbé àṣà, iṣẹ́ ọnà àti tíátà lárugẹ lọ́nà tí ó yàtọ̀ gédéǹgbé. Kúnlé ní ìgbà àkọ́kọ́ tí Ibrahim Chatta máa wá sí abúlé fíìmù òun nìyí, bí ó tilẹ̀ jẹ́ wípé òun ti ránṣẹ́ pé wá láìmọye ìgbà. Ṣùgbọ́n òun fúnra lára òun náà kò kù wípé òun náà kò tí ì dé Africhat Film Village rí. Ó ní ṣùgbọ́n òun tẹnumọ́ wípé kò sí ìfigagbága kankan bí ó tilẹ̀ wù kí ó mọ láàrin àwọn méjèèjì. Nígbà tí ó sì ń sọ èyí lọ́wọ́ ni ó ti sọ wípé òun kò fẹ́ bílíọ̀nù méjì tàbí bílíọ̀nù kan láti sinimá tí òun kò ní lè gba mílíọ̀nù mẹ́wàá gẹ́gẹ́ bí owó àjẹmọ́nú òun lórí sinimá náà. Ọ̀rọ̀ tí Kúnlé Afọláyan sọ nìyí tí kókó dá wùrúwúrú sílẹ̀ lórí ayélujára tí àwọn ènìyàn sì ní Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham ló ń bá wí. Ẹ mọ̀ wípé àwọn àgbà ní ohun tí ó bá jọ mọ́ ohun ni àfi ń wé ohun, tí ẹ sì mọ̀ wípé sinimá Fúnkẹ́ Akíndélé ló wọ bílíọ̀nù méjì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, títí Tóyìn Abraham náà sì kọjá bílíọ̀nù kan náírà. Eléyìí ló fà á tí àwọn ènìyàn ṣe ní wípé Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham ni ó ní òbúlùtù ọ̀rọ̀ tí Kúnlé Afọláyan sọ yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé ó lè ta bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lágbo òṣèré. Lẹ́yìn ọ̀rọ̀ tí Kúnlé Afọláyan sọ níbi àfihàn fún ìgbà àkọ́kọ́ fíìmù rẹ̀ yìí, ni fọ́nrán kan tún bẹ̀rẹ̀ sí ní káàkiri gbogbo orí ayélujára níbi tí Kúnlé Afọláyan ti sọ̀rọ̀ lórí bí àwọn òṣèré ṣe ní láti máa jọ ṣe ìpolówó fíìmù wọn. Níbi ìfọ̀rọ̀wérọ̀ yẹn ni wọ́n ti bí léèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ló dé tí kì í bá àwọn ènìyàn ṣe pọ̀ lágbo òṣèré, wípé àwọn ṣàkíyèsí pé ó kórìíra sinimá. Wọ́n ní ṣé ó ṣeé ṣe kí àyípadà dé bá eléyìí, pàápàá jùlọ lórí gbígbé fíìmù rẹ̀ lọ sí sinimá pẹ̀lú àṣeyọrí tí àwọn ènìyàn rí níbẹ̀ báyìí, tí òṣèré tí ó gbayì tí ó gbajúmọ̀ dáadáa náà sì dáhùn wípé atọ́kùn ètò náà ṣe àṣìṣe lórí ọ̀rọ̀ wípé òun kórìíra sinimá nítorí wípé òun wà lára àwọn tí ó bẹ̀rẹ̀ sinimá lórílẹ̀‐èdè yìí, tí ó fi mọ́ ijó jíjó tí ó gba òde kan báyìí. Ó ní òun ṣáájú ẹnikẹ́ni bẹ̀rẹ̀ rẹ̀. Kúnlé Afọláyan ṣe ní àlàyé wípé òun ò tiẹ̀ jó ní orílẹ̀‐èdè yìí nìkan o, ó ní òun ti jó ní ìlú London nítorí sinimá òun ní ọdún 2006 tí àwọn sì ṣe gbogbo iṣẹ́ náà. Ṣùgbọ́n ó jẹ́ ohun tí ó máa ń gba okun àti àkókò lọ́wọ́ ẹni, bẹ́ẹ̀ ni kì í ṣe iṣẹ́ kékeré rárá. Bẹ́ẹ̀ ni Kúnlé tún tẹ̀síwájú wípé ṣe ni ó wu òun àti gbé fíìmù lọ sí sinimá, ṣùgbọ́n wọ́n máa ní láti fún òun ní àrídájú wípé òun kò nílò láti jó kó tó di pé sinimá òun máa tà. Kúnlé Afọláyan ní ó ṣe kókó láti wá ọ̀nà mìíràn àti ọgbọ́n àtinúdá mìíràn tí àwọn lè lò láti ta fíìmù àwọn tí àwọn bá gbé lọ sí sinimá, àti bí àwọn sì lè ta fíìmù àwọn láìsí pé à ń lo ara ẹni yọ nídìí rẹ̀, nítorí pé òun ò mọ bí Fúnkẹ́ Akíndélé àti àwọn yòókù ṣe ń ṣe à ń jó, à ń ṣe skit àti pípààrọ̀ aṣọ lójoojúmọ́ nítorí pé wọ́n fẹ́ ta fíìmù. Kúnlé ní òun ní àwọn
ìtàn tí òun ń ṣiṣẹ́ lé lórí láti bí ọdún 4 sẹ́yìn tí yóò sì máa wù òun láti gbé e lọ sí sinimá. Báyìí sì ni òṣèré àti olùdarí ilẹ̀ wa Kúnlé Afọláyan ṣe àlàyé nínú ìfọ̀rọ̀wérọ̀ yìí, ṣùgbọ́n ó jọ wípé àwọn ọ̀rọ̀ tí Kúnlé Afọláyan sọ yìí ó gbòdì lára òṣèré ilẹ̀ wa ni. Àwọn tiẹ̀ máa ń pè ní làfúnkì torí níṣe ni Fúnkẹ́ Akíndélé gba orí ìkànnì rẹ̀ tí Instagram rẹ̀ lọ tí ó sì kọ ọ̀rọ̀ síbẹ̀ báyìí wípé èmi kọ́ ni mò ń ṣe ìdènà fún ìlọsíwájú rẹ̀, kárìn kápọ̀ yíyẹni yẹni, tí ò bá lè borí wọn tàbí darapọ̀ mọ́ wọn, dá ìlànà tiẹ̀ sílẹ̀, má jẹ́ kí owú jíjẹ jó ọ ju bí ó ṣe yẹ lọ, ojú ọ̀run tó yẹ fò láì farakanra, ẹ̀yin wèrè jọjọ, ẹ tẹ̀síwájú lọ dá ọ̀nà mìíràn láti polówó tàbí ta ọjà rẹ sílẹ̀, tàbí kí o gba àwọn iléeṣẹ́ tí ó lè ṣe ó tiẹ̀ lè ṣe. Àwọn àǹfààní tí ó wà kò lópin, kálukú ló sì ní ìlànà tirẹ̀ tí èmi sì ni èmi kọjú sí yìí tí mo sì ní ìgbàgbọ́ nínú ètò tí Ọlọ́run ní fún mi. Báyìí ni Fúnkẹ́ Akíndélé ṣe kọ ọ̀rọ̀ rẹ̀ yìí tí àwọn ènìyàn sì ń sọ wípé ohun tí a bá sọ mọ́ ọ̀pẹ ni ọ̀pẹ ń sọ mọ́ ni ohun tí Fúnkẹ́ Akíndélé fi ọ̀rọ̀ náà ṣe pẹ̀lú bí òun náà ṣe sọ ọ̀rọ̀ òbúlùtù ọ̀rọ̀ padà gẹ́gẹ́ bí èsì Kúnlé Afọláyan sọ yìí, ṣùgbọ́n oríṣiríṣi ni àwọn ènìyàn kọ sí ọ̀rọ̀ yìí ní orí ayélujára. Bí àwọn kan ṣe ń sọ wípé àwọn ò rí aburú nínú ọ̀rọ̀ tí Kúnlé Afọláyan sọ, bẹ́ẹ̀ ni àwọn míì ní owú burúkú gbà ni ó ń gbẹnu Kúnlé Afọláyan sọ̀rọ̀. Wọ́n ní kò bójúmu bí ó ṣe ń fẹnu tẹ́ńbẹ́lú sí àti wàhálà àwọn ènìyàn tí ó ń gbé lọ sí sinimá yìí. Wùmí Toríọlá tú àṣírí bí àwọn kan ṣe máa ń gbégi dínà ọ̀nà àti jẹ àwọn òṣèré tí wọ́n sì máa ń gbìyànjú láti ba ti àwọn òṣèré jẹ́ nítorí ẹ̀ta inú, ìlara kẹ́nimọ́ni àti owú jíjẹ lágbo òṣèré. Wùmí Toríọlá sọ̀rọ̀ lórí bí àwọn tí ó máa ń bá àwọn alágbèékalẹ̀ eré ìyẹn movie producer àti àwọn òṣèré tí ó máa ń kópa nínú eré wọn tí a mọ̀ sí production managers. Wùmí Toríọlá sọ̀rọ̀ lórí bí àwọn production managers ṣe máa ń mọ̀ọ́mọ̀ yí wọn lágbo dànù nítorí ìkórìíra àti ẹ̀ta inú tí àwọn kan sì ní dájúdájú ohun tí ó ti ṣẹlẹ̀ sí ni ó fi wá sọ̀rọ̀ yìí. Èyí sì ni ohun tí ó sọ. Ó wípé ṣe ni producer ti máa rí ẹni tí ó fẹ́ lò nínú eré o, wípé ènìyàn báyìí ni ó lè kópa nínú fíìmù tí òun fẹ́ gbé jáde, ẹ bá mi bá a sọ̀rọ̀ kí ẹ sì pè sí iṣẹ́ mi. Bẹ́ẹ̀ ni àwọn production manager yóò lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí wípé ṣe ni òṣèré àti producer sọ yìí kò ráyè rárá o, wípé ṣe ni iṣẹ́ wà nílẹ̀ fún títí di ọdún 2030, kódà owó rẹ̀ tún pọ̀, wípé ṣe ni ó ń gbà tó 50 mílíọ̀nù fún ọjọ́ kan. Wọ́n á sì pa irọ́ oríṣiríṣi. Ó ní wọn kò tún ní dúró níbẹ̀ o, wọ́n á tún ní òṣèré yẹn gan ló máa ń ba iṣẹ́ àwọn ènìyàn jẹ́ o, pé kò kì í ní sùúrù rárá o. Ṣùgbọ́n ṣe ni Wùmí Toríọlá tó tẹ̀síwájú náà rẹ̀ wípé ṣé wọ́n ti gbàgbé wípé àìní sùúrù ni wọ́n máa fi lò wọ́n débi tí wọ́n lò wọ́n dé yìí o. Ó wá di wípé Ọlọ́run ti tan iná ògo débi wípé iná ògo náà fẹ́ fọ́ wọn ní ojú ni wọ́n ṣe fẹ́ ba ti òṣèré náà jẹ́. Ṣé ni ó sì gba gbogbo àwọn tí ó ń wu irú ìwà níyànjú wípé kí wọ́n máa rọra ṣe o. Ó ní Ọlọ́run ló ní kó dùn kó pọ̀ kó pẹ́ o, kí gbogbo wọn lọ gbéjẹ́ forí o. Bẹ́ẹ̀ ló parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú wípé òun kò ní ṣépè fún ẹnikẹ́ni o, bẹ́ẹ̀ sì ni òun kò ní gbàdúrà, àmọ́ ṣe ni ẹnu òun kò ní gbòfo. Ṣe ni ó sì fi ọwọ́ ara rẹ̀ gbáyà wípé ní orúkọ òun Wùmí Toríọlá ni òun sọ ọ̀rọ̀ yìí.